Dédé àsìkò ní orí tẹ́sí ń gbọ́ mi ní lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà yíra nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àtòjú etí àrígbà adúpẹ́ ọlọ́run ìyanu ẹ fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti rí ọjọ́ ìṣẹ́gun tó gbẹ̀yìn nínú oṣù kejì. Ọ̀pọ̀ ọjọ́ rà ilẹ̀ fi mu, ọ̀pọ̀ omi ó sàn kọjá lábẹ́ afárá, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí, ẹ ṣàánú fún wa. Ògo ní forúkọ mímọ́ yín o fún ìṣẹ́gun ńlá ńlá tí ẹ̀yin Olúwa fún wa. A sì gbàdúrà pé síwájú sí ẹ̀yin Olúwa yóò tún máa fún wa ní ìṣẹ́gun àṣeyìn lọ́bọ̀ ọlọ́run wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́nu kó ṣe ayé àti ọkàn wa ní orí títí àgbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́àgùntàn Enoch Adeboye kọ ìní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 17 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé a pè láti ní ìwọ̀ntúnwọ̀nsì. A pè láti ní ìwọ̀ntúnwọ̀nsì. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn ẹsẹ̀ 25. Kọ́ríńtì kìíní orí ìkẹsàn ẹsẹ̀ 25. Àti olúkúlùkù ẹni tí ń jìjàdù àti borí a máa ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo. Ǹjẹ́ wọ́n ṣe é láti gba adé ìdíbàjẹ́, ṣùgbọ́n àwa èyí tí kì í díbàjẹ́. Bákan náà ni a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì bákan náà Kọ́ríńtì kìíní orí ìkẹsàn ẹsẹ̀ 24 títí dé ẹsẹ̀ 27. Ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń sáré ìje gbogbo wọn ní sáré ní tòótọ́, ṣùgbọ́n ẹnìkan ní gba èrè náà. Ẹ sáré bẹ́ẹ̀ kí ẹ̀yin kí ó lè gbà á. Àti olúkúlùkù ẹni tí ń jìjàkadì àti borí wọ́n máa ń ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo. Ǹjẹ́ wọ́n ṣe èyí láti gba adé ìdíbàjẹ́, ṣùgbọ́n àwa èyí tí kò díbàjẹ́. Nítorí náà bẹ́ẹ̀ ni èmi ń sáré, kì í ṣe bí ẹni tí kò dá lójú, bẹ́ẹ̀ ni èmi ń jà o, kì í sì ṣe bí ẹni tí ń lu afẹ́fẹ́, ṣùgbọ́n èmi pọ́n ara mi lójú, mo sì mú un wá sábẹ́ ìtẹríba, pé lẹ́yìn tí mo ti wàásù fún àwọn ẹlòmíràn nítorí ohunkóhun, kí èmi pàápàá má ṣe di ẹni ìtanù. Wọ̀nyẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ ìṣẹ́gun. Láti mú ìpè rẹ ṣẹ, o gbọ́dọ̀ máa ṣe àkóso gbogbo ara rẹ o ní kíkún, kí o má ṣe gba ẹ̀ṣẹ̀ láàyè nínú ayé rẹ o rárá. Ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 17 sọ pé ara àti ẹ̀mí ń ṣe lòdì sí ara wọn ní gbogbo ìgbà. O gbọ́dọ̀ lè fi ara rẹ sábẹ́ ìtẹríba kí o sì má bàa bọ́ sínú wàhálà. Nígbà tí Ọlọ́run bá pè ọ́ fún iṣẹ́ kan, yóò tì ọ́ lẹ́yìn ní gbogbo ọ̀nà kí o lè ṣe àṣeyọrí ní inú iṣẹ́ náà. Àwọn ogun tó gbìyànjú láti dá ọ dúró ẹ̀wẹ̀. Ọlọ́run ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 21 wípé bí Ọlọ́run bá wà fún ọ, ta ni yóò lè kọjú ìjà sí ọ? Ìdáhùn náà ni wípé ìwọ. Tí Ọlọ́run bá wà fún ọ, síbẹ̀ a kò lè ṣe àkóso rẹ bí o kò bá ṣiṣẹ́ lòdì sí ọ. Bí ìwọ fúnra rẹ kò bá ṣiṣẹ́ lòdì sí i, a jẹ́ pé o lè má lè mú ìpè rẹ ṣẹ o. Kì í ṣe kí o máa sá fún ẹ̀ṣẹ̀ nìkan, o tún gbọ́dọ̀ ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì. O kò lè sùn bí ó ti wù ọ́ o, bẹ́ẹ̀ ni o kò lè jẹun bí ó ti wù ọ́ kó jẹun bí ó ti fẹ́, tàbí kí o máa súnmọ́ ọkọ rẹ tàbí máa súnmọ́ aya rẹ bí ó ti fẹ́. Ìwé Pọ́ọ̀lù Àpọ́sítélì sọ nínú ìwé Kọ́ríńtì kìíní orí 6 ẹsẹ̀ 12, ohun gbogbo ni ó yẹ fún mi o, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè o. Ohun gbogbo ni ó sì yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. O gbọ́dọ̀ wà ní àkóso débi pé o kò ní lè mú ọ wá sábẹ́ agbára àwọn nǹkan tó yẹ pàápàá. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí 9 ẹsẹ̀ 24 títí dé ẹsẹ̀ 27, Pọ́ọ̀lù Àpọ́sítélì sọ, mo sì mú ara mi wá sí abẹ́ ìtẹríba o. Ìyẹn ni Pọ́ọ̀lù oore ọ̀fẹ́ kan náà tí àwọn kan máa ń sọ pé ó ti yanjú ohun gbogbo àti pé kò sí bí ó ṣe dẹ́ṣẹ̀ tó, kò sí nǹkan kan. Pọ́ọ̀lù sọ pé òun pọ́n ara òun lójú, òun sì mú ara òun wá sábẹ́ ìtẹríba. Ní ọ̀nà mìíràn, màá sọ fún ikùn mi ní ìgbà tí mo bá tó jẹun, àti ojú mi ìgbà tí a máa tó sùn. Àwọn ènìyàn wọ́n ti bi mí bí mo ṣe lè gba àwẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru. Màá sì sọ pé ó rọrùn. Òru tó wà kí n tó bẹ̀rẹ̀, màá lọ síbi kàlẹ́ndà
màá ka 40 ọjọ́, màá sì sàmì sí ìgbà tí àwẹ̀ náà yóò parí. Nígbà náà ni màá sọ fún ikùn mi, ìwọ ikùn mi o, ọjọ́ báyìí ni wàá tó jẹun o. Inú mi yóò kùn nítorí kò fẹ́ràn irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Nígbà tí ó bá wá di tí mo bá wá ń wa ọkọ̀ kọjá lọ lórí títì, gbogbo àwọn ilé oúnjẹ tó wà lójú ọ̀nà yóò dàbí pé ó ń pè mí, ó ń pè mí. Ìwọ yóò gbọ́ òórùn oúnjẹ ilé mìíràn. Látàrí bí ìlàrin kìlómítà sí ibi tí o wà. Kò kàn mí o, màá gbójú mi kúrò ní ohun gbogbo tí èṣù lè gbìyànjú láti ṣe kí n já àwẹ̀ mi. Lẹ́yìn bí ọjọ́ 3 àbí 4, nígbà tí ikùn mi bá rí pé mi ò bìkítà, yóò dákẹ́ láti máa kùn. Ẹni tó ń jìjàdù àti borí nílò ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo. Kókó ọ̀rọ̀: bí o bá fẹ́ mú ìpè Ọlọ́run ṣẹ lórí ayé rẹ gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù, o gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tàbí obìnrin tó ní ìkóra ẹni ní ìjánu tó lágbára. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Yorùbá bọ̀, wọ́n ní pé mi ò ní jẹ́ kí ọ̀lẹ̀lẹ̀ mi kí ó ṣègbé lára oko ló máa ń sọ ará oko di ẹran. Èmi ò ní jẹ́ kí ọ̀lẹ̀lẹ̀ mi kí ó ṣègbé pẹ̀lú ewé ni ó ń sọ ará oko di ẹran. Ẹ jẹ́ ká mú iṣẹ́ Ọlọ́run lọ́kùnkúndùn kí a sì mú ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olúwabùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Nígbà tí a ó pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.